sẹ́ẹ̀sẹ̀ nìtọ́jú lọ́rọ̀ rẹ̀ bí èèyàn bá gbọ́ndọ̀ lójó omi àtàsíni lójú àtàsíni lẹ́nu. ẹ káàbọ̀ ẹ kú rìn ẹ kú iṣẹ́ takuntakun. mo tí mo rí i pé mi ò lè rí yín bí mo ṣe rí yín yẹn kí n dẹ̀ fojú pa yín rẹ́. o ò gbọ́dọ̀ gbà kí ọmọkùnrin kó bẹ́ẹ̀ ní àjọṣepọ̀ rárá. ìyàwó yín kọ́. ìyàwó wo. Officer. Yes, sir. Who is this woman? Officer. Mo rò pé ẹ rántí òfin mi nílùú yìí. Ó yé mi púpọ̀. Mo ń ṣèyàn lásán o. Ọmọ tẹ́ ń wò yìí, ó ti dòrìṣà. Ayé mi ti bàjẹ́ tó báyìí. Ayé ti rú. Mo fẹ́ ayé mi ò. ṣé ìwọ ní ẹjọ́